ẹ káàbọ̀ sórí ìkànnì yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé ẹ bá mi like ẹ comment ẹ share ẹ subscribe àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n ẹ máa bá mi ká lọ. àwọn wèrè yìí múra ogun o àwọn wèrè rèé o finally wọ́n padà tún ṣí géètì ọgbà wèrè kalẹ̀ àwọn mùsùlùmí wọ́n ti múra ogun o mo máa ń sọ fún yín wípé no amount of èpè tẹ́ lè ṣẹ́ fún àwọn olóṣèlú nàìjíríà kò lè ṣiṣẹ́ èmi mo sọ fún yín bẹ́ẹ̀ Yorùbáwùyí lórúkọ mi kò sí èpè tẹ́ lè ṣẹ́ fún àwọn ìjọba nàìjíríà kò lè work kódà kí wọ́n sọ báàgì ráìsì di 1 million naira kí wọ́n máa kó gbogbo owó yín kò lè ṣiṣẹ́ o kò ṣépè tẹ́ lè ṣẹ́ fún wọn wọ́n ti fún Jagaban ní condition tó máa fi win election 2027 láti nọ́ọ̀tì o gẹ́gẹ́gẹ́gẹ́ ó padà get started á padà débi tá à ń lọ àwọn mùsùlùmí wọ́n ti múra ogun o àwọn ọmọ Mali ọmọ Senegal àwọn ọmọ Senegal ti múra ogun pẹ̀lú wa nílẹ̀ Yorùbá o wọ́n ní kó sí everybody mọ́lé wọ́n ní kó pa anybody àáfàá kan ló sọ̀rọ̀ ní nọ́ọ̀tì àáfàá yáyá òun ló sọ̀rọ̀ ní nọ́ọ̀tì láti ìjẹta everybody ń bọ̀ ta gbàgbàgbà nígbà ó ní àwọn làwọn ní Nàìjíríà ó ní mùsùlùmí ló ní Nàìjíríà ó ní ẹni tí ò bá fẹ́ síláàmù muslim ticket ní kẹ́ ẹ dìbò fún 2027 ó wá lẹ́ni tí ò bá fọ́ síláàmù ó lẹ́ lè fi Nàìjíríà lẹ́kẹ̀ lọ kẹ́ máa kó lọ Burkina Faso àbẹ́ máa lọ sí Kútọ́nù ni ó ní gbogbo ẹni tí ò bá ti fara mọ́ ìsìláàmù ó ní ẹ máa kó lọ Kútọ́nù ó láwọn làwọn ní Nàìjíríà ìyẹn la ṣì ń rún láti jẹta tá àti ìrún tán làwọn tilẹ̀ Yorùbá náà bá bọ́ta o wọ́n ní kó pàyà láyà anybody tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sọ wípé ẹni tí ò bá ṣe òṣìláàmù mọ́ wọ́n ní kó pa wọ́n lànà bí ní kó pa eléyìí nísìn wọ́n ti bọ́ta oṣòṣìláàmù o oṣòṣìláàmù o tó bá ti ń jẹ́ ọmọ Yorùbá tó bá ti ń tẹ̀lé culture ilẹ̀ Yorùbá tó bá ti ń ṣe nǹkan tó ti lè Yorùbá ń ṣe ohun tí a jogún bá culture wa heritage wa ìdá ojúlégún ni o jọlọ́ya ni o àbó tí ẹ̀ ṣe òòṣà kankan tó bá ti jẹ́ ọmọ Yorùbá wọn ní kan parí ni o èmi kọ́ ni mo sọ o mo wá pẹ̀lú fídíò ni jẹun pé kò sẹ́rìí kò sọ̀rọ̀ ni Yorùbáwùyí èmi ò lè ní sọ̀rọ̀ kí n má fún yín ní fídíò ẹ̀ ó ti di gbàgbós Nàìjíríà ti dàrú báyìí àwọn òṣìláàmù làwọn ní Nàìjíríà wéréré o ẹ̀yin tèmi ẹ̀ka rẹ̀ kásán ẹ̀ka ẹlẹ́kùn dédé àsìkò yìí according to the time tí ṣòyí bàbá Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mo ń jẹ́. Èyí ni August 10, 2026. If you are coming across my page for the first time, bàṣẹ ọ̀rá ń sọ yìí, ẹ wá fi opportunity yẹn kí bá wá fi like ètò yìí, kí bá wá fi share, kí bá wá fi opinion yín sí comment section. Níwọ̀nba analysis kékeré tí mo fún yín nípa fídíò tá a fẹ́ show fún yín, àwọn fídíò tá a fẹ́ gbé jáde nípa analysis díẹ̀ tí mo rọra kan rá tó mo ti analyse ẹ̀ ni. Àbí mo ra brief ẹ̀ fún yín. Ẹ bá wa kọ comment ní ẹ bá wa opinion yín sí comment section. Ṣé ẹ ti ready àti gba òṣìláàmù tipátipá? Àwọn ìsìláàmù ṣé ti ready? Not pé ó wá jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá o. Wọ́n ní wọn ò fara mọ́ o jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá. Ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó máa mọ̀yàn bẹ́ lórí, tó máa mọ̀yàn gé lápá, tó máa mọ̀yàn gé lẹ́sẹ̀,
tó máa mọ̀ fáktù lóhùn tó máa mọ̀ yán ṣe bó bá ṣe wù wọ́n Elédùmarè bá wa bless ms bàbá bá wa bless Àkànbí Alọ́ba happy birthday Àkànbí Alọ́ba my birthday mate happy birthday mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń jà takuntakun Maliki Musa á dá fún ẹ tí ó pọ̀ mo ti rí Sẹ̀nìgà àtàpàkò Sẹ̀nìgà mo rí tó ń bá tó sọ pé Maliki Musa abiyamọ lòun abiyamọ kiyù díẹ̀ olórí ibú dédé àtàpàkò Sẹ̀nìgà ẹ fi Maliki Musa lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kó jíṣẹ́ táwọn orúmọlẹ̀ ẹran ilẹ̀ bàbá wa la wà ilẹ̀ bàbá wa lélẹ́yìí ẹ lọ Sẹ̀nìgà àtàpàkò Sẹ̀nìgà ẹ fi Maliki Musa lọ́rùn sílẹ̀ ẹ kó ṣìyìn lọ bí tẹ́ ẹ ti wá ẹ̀yìn wèrè déédéé àti tó ń lo tẹ̀kíà fún wa àṣírí kankan ní yóò bò àmọ́ yín àmọ́ tẹ́ ẹ fẹ́ palẹ̀ Yorùbá run ni Ọlọ́run ò ní gbà fún yín ẹ wá wo ìlànà kọ́kọ́ play àfáàyè because fídíò mẹ́wàá ló wà níbi ìtàfẹ́ play kọ́kọ́ play àfáàyè tàbí akọ́kọ́ lọ kí n tó play fídíò àfáà yẹn mo fẹ́ sáré play fídíò kan fún yín àwọn kan bọ́ta ẹ bá mi gbọ́ nǹkan tí wọ́n ń sọ náà kákọ́ sọ̀rọ̀ díẹ̀ lórí wọn àtọ́dọ̀ sọ́dọ̀ àwọn òṣìláàmù oríṣiríṣi àwọn ilé mà ti ya wèrè kẹ ẹ mà ti ń sínwìn àwọn wèrè màrè bó ń bọ̀ lọ́dọ̀ yìí ò tí dé ẹ kà lọ sọ́dọ̀ àwọn ẹni. Complain for títàbẹ̀ kó sílẹ̀ ni ààrẹ ní ṣíta lè ṣe ọtí là ń tà torí pé ká má bàa jalè ká má bàa gbẹ̀ dọ́kọ. ẹ̀yin tẹ́ wà lórí TikTok tẹ́ bá fẹ́ wò wá lórí YouTube àwọn fídíò stand show ẹ wá sórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ́ fi ń wò wá lórí TikTok ìyẹn náà lè máa fi wá lórí YouTube Yorùbáwùyí náà là ń jẹ́ àwọn obìnrin kan ni wọ́n bọ́ síta tí wọ́n fi ẹ̀hónú wọn hàn yìí ẹ ká kọ́kọ́ gbọ́ tiwọn ká tó wá lọ sọ́dọ̀ àwọn complain for títàbẹ̀ kó sílẹ̀ ni ààrẹ ní ṣíta lè ṣe ọtí là ń tà torí pé ká má bàa jalè ká má bàa gbẹ̀ dọ́kọ torí ẹ̀ lọ́ fi wá bẹ̀bẹ̀ fún ìjọba wa Tinubu ká má bàa kó lẹ̀. bàbá kójọ torí Ọlọ́run kò sí tó lè ṣe àlè ní kankan ẹ̀bẹ̀ la kójọ ẹwọ náà mi sí láti bí sí iye tọkọ ní tí pẹ̀lú ọmọ mẹ́rin ọjà yìí náà mọ̀ ọ́. Sit down, my friend. You see, we are pleading with the federal government to leave embargo on the sunset and faith because our people are dying. Since the day they said they should not sell, even this morning, about 30 or 60 people come to me that they don't see anything, they don't get anything for their children again. So, and this business we are doing to cater for our family. It is this we are doing to send our children to school. It is this we are doing to do goodness things. So for this, please, we are pleading for our President Tinubu to talk to our good mother, Chief Mrs. Ade, to please leave embargo on this. Because if this is done, if this thing happen, you know what will happen? They are going to make us as a street beggar. There's going to be plenty alert. There's going to be all this. Sit down, my ọwọ́ gbogbo àwọn tó jẹ́ olórí wa lórílẹ̀-èdè àwọn ọmọ àjọmọ́ ni but àwọn tí ń tó bí yẹn ṣe dáhùn bàjẹ́ bá wọn complain tí wọ́n ṣe jáde àti bùkán ní ìṣúláwọ̀ àjẹ́ tiẹ̀. ẹ̀yin èèyàn wa wọn báyìí tẹ́ wà lórí ṣóò tẹ́ ń wò wá ẹ bá wa tẹ tán pọ̀ lórí ṣóò yìí wọn ẹ̀ṣẹ̀ lọ wò ó sìn àìláìkì ṣóò yìí àìjẹ́ kí kọ́mẹ́ǹtì yín máa flow kò jẹ́ kí ṣóò yìí rìn ẹ bá wa gbé ṣóò yìí ẹ bá wa gbé kó rìn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá la fẹ́ sọ nípa ẹ̀ àwọn àfáà tí wọ́n bàtà tí wọ́n ní kí wọ́n pa yín ńlẹ̀ Yorùbá ní kó ṣe yín mọ́lé wọ́n ní kó sí anybody mọ́lé ńlẹ̀ Yorùbá kí èèyàn bold kó ní àyà kó ní àyà kó ọmọ ẹrú lásán kó ní àyà kó bọ́ta kó ní gbogbo ọmọ aládé ilẹ̀ Yorùbá kí wọ́n pa anybody ó ní kí wọ́n sí anybody mọ́lé ó ní wọn gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ jáde kí àyà kó ọmọ ẹrú kó
kó máa halẹ̀ mọ́ ọmọ ọba ó ní mo mú wá fún yín mo kàn yàbàrà lọ síbi àwọn ọlọ́tì yìí ni màá fẹ́ ká bá wa sọ̀rọ̀ nípa àwọn ọlọ́tì ká lè lọ síbi táwọn lọ gangan ọ̀rọ̀ nípa àwọn ọlọ́tì kí lẹ rí sí kí ni kí ìjọba ṣe I just need view advice from ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá àwọn ìyá tí wọ́n ń ta fẹnujà sachet drink sachet ọtí ni sachet ọtí drink ni so ìjọba ti bá nẹ̀ wọ́n láwọn ọmọ ń dìdàkudà wọ́n ló ń fa many kidney failure wọ́n ló ń ṣe gbá ó ń ṣàwo wọ́n ní fèkì ẹ̀ pọ̀ ń ta àti fèkì àti original ìjọba ti báǹdì ẹ̀ nísìn àwọn ìyá yìí wá wọ́de wọ́n níṣẹ́ táwọn ń ṣe táwọn fi ń jẹun táwọn fi ń bọ́ ọmọ ìlú ti le àwọn tó ń mú náà wọ́n ní tó pọ́n ti ń ṣe fèkì ẹ̀ ní àwọn mú kan thank you my love àwọn mú kan kò dáa àwọn ti lọ rà míì kíní kan so ẹ bá wa kí ni kí ìjọba ṣe níbi eléyìí nísìn ṣé kàn fi àwọn ìyá tó ń ta fẹnujà kàn fi wọ́n sílẹ̀ nígbà tá a mọ̀ wípé many drivers àwọn awakọ̀ ní garage tó tó ní pọ́n lọ wa ọkọ̀ wọn á kọ́kọ́ lọ gba fẹnujà wọn á da fara wọn á mú ó ń fa tó ń fa accident tó pọ̀ àwọn ìyá yìí wọ́n máa bọ́ ọmọ ọ̀rọ̀ ti di pé ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba rẹ̀ kò ṣe rọ́ọ̀lù kí ni kí ìjọba ṣe tí máa ríran méjì tó bá lè pè wọlé lórí ẹ̀ 2 people péré kátó lọ sọ́dọ̀ àwọn wèrè alákatakítì ẹjọ́ kí ni kí ìjọba ṣe láàrin ìṣẹ́jú méjì yẹn ẹ máa bá wa fi kọ kọ́mẹ̀ntì ẹ máa bá wa share fídíò láàrin ìṣẹ́jú méjì péré láàrin ìgbà yẹn sáré polówó ọjà káwá gba kọ́ọ̀lù méjì. ó ṣáná wọlé tẹgbàrọ gbogbo lọ́dà. This is original. wọ́n ti kọlù bàrọ̀ gbùdù òǹdàgígbàgì pọ̀ lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kó orí ayélujára tí a ń pera wọn ní ṣọ́pùlọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹjẹ́ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ @bodytalk_accessory ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrì ní ẹtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Body Talk Ventures mo ti rí o ní bẹ́sẹ̀ send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegant joy 26 ní Instagram àti TikTok. láwọn kan sẹ̀ǹdẹ̀ ní ó gbọ́ gbogbo dọ́kítà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk Ventures àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó day òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ilẹ̀ ti lè rí lace lóríṣi bíi swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babala luxury kìí gbó kìí ya kòkó júdà. Body Talk ó lọ fún agán tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà owó tẹ̀sí àti tọrùn ó ti wà ní gold ní ẹsẹ̀ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àsàdànù síbẹ̀ kìí bó kìí gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelry Dubai twin jewelry 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kú fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹsẹ̀ ti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegant joy 26 ní Instagram àti TikTok. Body Talk Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. Body Talk eléyìí ni mo gbé jáde but whatever ẹ bá wa kàn sí Body Talk accessory ẹ bá wa pè wọ́n lórí aago wọn ẹ bá wa patronize wọn ẹ jọ àfọlọ́wọn ọba bẹ̀yìn blog yìí mo sọ fún yín pé wọ́n sanwó fún mi kí tó polówó fún wọn ni and if you are bringing your advertisement to me mo máa ń charge mo burú níbi ẹyọ kan yẹn mo máa ń charge gan and ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ tó bá máa send message sí nọ́mbà àwọn plot mo polówó ọjà fún ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ náà ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ tó bá fẹ́ rajà ẹ máa pè wọ́n Body Talk accessory bá mi fọ́lọ́ wọn lórí TikTok lórí Facebook lórí TikTok wọn àti Instagram wọn ẹ bá wa patronize wọn bá wa rajà lọ́wọ́ wọn kí pé máa lọ pè wọ́n máa lọ send Yorùbá nation Yorùbá ẹ má yẹ kí mi àti yín jà if you don't have my number tó bá ti mọ̀ pé ẹ̀ ní nọ́mbà mi lọ́wọ́ nọ́mbà mi ló lọ lábẹ́ kínní ẹ bá wa gbóhùn sókè. Màámi ẹ ṣe gan ẹ kú ètò mà. àjọ ń ṣètò ni. ẹ kú jẹ́ mẹ́ta. jọ́mọ̀ pọ̀ ni. ẹ ra mà. ẹ ṣe. lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá gbé wa Ọlọ́run amúwadélẹ̀ lè rí láṣẹ Ọlọ́run. Èmi ṣe rí nǹkan tẹ́mi tiẹ̀ pè wọlé sí ni fídíò
fídíò clip àfà oníranù yẹn tí mo rí tó ní kan ìyẹn kọ́ là ń sọ lọ́wọ́ ìlú àwọn ìyá ọlọ́tì yẹn àwọn ìyá ọlọ́tì yẹn ọ̀dọ̀ àfà yẹn á lọ síbẹ̀ àwọn ìyá ọlọ́tì yẹn kí ni kíjọba ṣe. tí wọ́n bá ta kinní yẹn lóòótọ́ èmi ò kí mutí but at the same time kò sí nǹkan tó fẹ́ àwọn ìyá yẹn nǹkan tó fi ń bọ́ ọmọ nìyẹn nǹkan kò sí iṣẹ́ mi tó fẹ́ ṣe kò sí iṣẹ́ ìtòrí ẹ̀ láyé sọ pé ní kíjọba kí wọ́n ṣèlú yẹn because tí wọ́n gbogbo kìnìún ọtí yẹn tó bá ní kọ́ máa tà mọ́ nísìn tí wọ́n bá wà láwọn ọkọ̀ tà mọ́ kí náà fẹ́ kọ́ máa ṣe kí náà fẹ́ kọ́ máa fi tọ́jú àwọn ọmọ. so ẹ̀yin support so àwọn èèyàn máa tún do ní bára wọ́n á máa gba bára ni so kò sí nǹkan tó fẹ́ ṣe sí i kò tí ẹ wo. so ẹ̀yin support kíjọba fi wọ́n sílẹ̀. ìjọba máa fi wọ́n sílẹ̀ náà ni because tíjọba bá fi wọ́n sílẹ̀ kí náà fẹ́ máa ṣe màámi. ó dáa èmi kọ́ lè máa bèrè lọ́wọ́ ẹ jẹ́ káwọn èèyàn fún wa ní lẹ́sìn bàbá fi wọ́n sílẹ̀ báwọn ìyá oníyà fẹ́ ṣaṣẹ́wó gan-an èèyàn mélòó ló fẹ́ ẹ wo ọ̀rọ̀ Nàìjíríà. abẹ́gàn ò lé mọ́ ẹni bàbá ṣe wọ́n sùn gan-an kò jẹun kánú. Ọlọ́run ṣàánú ọ̀rọ̀ nìyẹn kí bàbá Tinubu kí wọ́n jọ torí tọ́ lọ. ọwọ́ mi ló tẹ̀ ẹ jọ ẹ̀yin ẹ bá support pé kí ìjọba fi àwọn ìyá yẹn sílẹ̀ kí wọ́n máa ta ọtí wọn lọ ẹ bá wa kọ 1 kí n kà á ẹ̀yin tẹ́ bá wà wò pé ọtí yẹn ń ba ayé àwọn èèyàn jẹ́ ó ń kó bá àwọn èèyàn ó ń fa kidney failure àwọn ní kí lorúkọ ẹ̀ àwọn tí wọ́n ṣe ayédèrú ẹ̀ náà pọ̀ ẹ bá wa kọ 2 tẹ́bá fẹ́ kí ìjọba fi wọ́n sílẹ̀ wípé àwọn ọmọ wọn á jẹun àwọn náà á jẹun kò síṣẹ́ ẹlòmíì tó ń ta pàrágà lọ sí yunifásitì kò ríṣẹ́ ṣe ló yẹ kó máa ta pàrágà ẹ bá wa kọ 1 pé ìjọba bàbá Tinubu ẹ jọ̀ọ́ o 2 láàárín o àti rí 1 ẹyọkan àti rí 2 mẹ́ta 2 kíjọba káńsù wọn tẹ́bá fẹ́ kíjọba káńsù wọn ẹ bá wa tẹ 2 kíjọba fi wọ́n sílẹ̀ àwọn ọmọ wa jẹun ẹ bá wa tẹ 1 ẹ jọ̀ọ́ ẹ yẹ ká sáré gbé èèyàn kan sí kábàdà sọ́dọ̀ àwọn wèrè àwọn ará bí 2 mà ló wá pọ̀ o 1 bí mẹ́ta 1 di mẹ́rin 2 ti ń lọ bí 10 o kí náà yẹn máa jẹ báyìí ẹ bá wa gbóhùn sókè lórí ọ̀rọ̀ lọ́tì la wà ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè àti gbé kọ́ọ̀lù yín sà lórí ọ̀rọ̀ àwọn ìyá ọlọ́tí la wà báyìí tọ́wá ti gbé kọ́ọ̀lù lẹ́nìkan sí káwọ́ lọ sọ́dọ̀ àwọn wèrè yẹn. ẹni tó bá fẹ́ wọlé lórí TikTok ẹ send at me tó bá fẹ́ wọlé lórí TikTok send at me wọ́n report page mi jù ẹ bá wa gbọ́n láàrin ìṣẹ́jú kan sà yes sà láàrin ìṣẹ́jú kan àwọn ọlọ́tí yẹn kan fi wọ́n lẹ̀ àbí wọ́n fi wọ́n lẹ̀. ṣé ẹ rí lérí ọ̀rọ̀ ọlọ́tí yẹn kí ó tó di wípé bí ẹ̀sán báyìí ó ń ṣe àwọn èèyàn káàkiri gbogbo ìlú tí wọ́n pè ní Nàìjíríà yẹn ṣe bí ó ní àwọn ọtí kan tí wọ́n mú ní gbogbo Nàìjíríà yẹn tẹ́lẹ̀ tí ó dẹ̀ kí ń fa ìjàmbá sínú àgọ́ ara àwọn ìjọba àwọn ni kí wọ́n wá àtúnṣe lé lérí láti mọ bí ọtí òrìjì náà ṣe wà ní ìlú yẹn kò sí orílẹ̀-èdè náà tí lóòótọ́ mọ ọkọ̀ tú o pípẹ́ tẹ píkì kọ́ mi yìí ọ̀tẹ̀ mi lọ́rùn báyẹn kò sí orílẹ̀-èdè náà tí tó ṣe pé wọ́n ti káńsù ọyẹ láyé ọtí ò ṣe káńsù ṣùgbọ́n ọwọ́ àwọn ìjọba gẹ́gẹ́gẹ́ lọ́wọ́ torí àwọn ni wọ́n ń fi àyè lẹ̀ láti jẹ́ wípé kí àwọn ọtí tí ò yẹ kó máa wà ní orí igbá kó máa wá ń ta káàkiri kó máa wà lórí igbá tíjọba tí wọ́n bá ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí adarí nítòótọ́ gbogbo pé ọtí tí ń fa ìjàmbá sínú àgọ́ ara yẹn wọ́n mọ ọ̀nà tí wọ́n máa gbà láti fi wọ́ gbogbo ẹ̀ kúrò lẹ̀. ok kí ìjọba kanta fake ọtí lẹ̀ ń sọ ti yín. kí wọ́n mọ bí wọ́n ti gbogbo àwọn tí àárọ̀ gbùgbù yẹn kí wọ́n mọ bí wọ́n ti kalẹ̀ ṣùgbọ́n láwọn kan tí wọ́n mú ọ̀tá láwọn kan tí wọ́n mú tẹ̀ báwọn tí wọ́n ṣe àyẹ̀wò. a ti máa ṣe ṣó mo kò tó láwọn ìyá yẹn mo kò sáré ṣe léè fún wọn ni káàkiri bàbá ìjọba sọ a ti máa ṣe ṣó àwọn òwúrò tó ní kó máa pa wá nílẹ̀ Yorùbá tó tó bá ti pè wọlé lórí ọtí yẹn ẹ kà ṣe ní 1 minute please 1 minute lórí ọtí yẹn àwọn tó ta ọtí sachet ṣe kán fi wọ́n lẹ̀ kó máa fi wọ́n lẹ̀ 1 minute káwá lọ sórí ṣòwò gangan
ẹ lè bá wa gbọ́n sókè sir 1 minute sir. Ètò Yorùbá wuyì. Yes sir, ní dààmú sir. My advice tèmi táwọn ìyá rẹ̀ bá ń gbọ́ wa fún tara wa náà ṣe cancel ẹ̀. Okay. Ẹ wo example tẹ̀sán lẹ́ẹ̀kan yẹn, ẹni ọ̀wọ̀n driver kan tó drive lóòótọ́ náà ń ṣe ẹ̀ parọ́. Bẹ́ẹ̀ni. Tó máa já pẹlẹbẹ wọn mú. Ẹni tó mu pẹlẹbẹ tó ń drive, ẹ mọ̀ pé tó bá dàrí ọ̀nà ọ̀run máa kùn. Òun ò kí ẹ̀ lórí ọ̀wọ́n bíi 18 tó kó sínú mọ́tò. Àná ẹlẹ́ẹ̀kejì ìyá mi tẹ bá dé apọ́gbọ̀n. Ọmọ Èkó ní yẹn máa mọ tí mo sọ dáadáa. Tẹ bá dé apọ́gbọ̀n. Under bridge. NSC tẹ bá gbé NSC lókè. NSC tẹ bá ra NSC ní apọ́gbọ̀n. Ìdọ̀tí tẹ máa bá ní abẹ́ NSC. Tèmi ti rà rí ni tọ́jú ìjọba sọ fún mi o. Fake NSC nìyẹn ẹ máa dúró ẹlòmíì tí ò ní wò bẹ́ẹ̀ tí wọ́n mú lẹ máa gbọ́ pé heart failure kìnnìkan heart kìnnìkan ṣó ti yé yín. Èmi bìlìbì pé gọ́ọ̀mẹ̀ntì fẹ́ ṣe wọ́n fẹ́ tún ibẹ̀ yẹn ṣe ni náà ṣe kọ́kọ́ sáǹsì ẹ ṣeun ilé tó bá wọ́ a máa kọ́ wó gbogbo ẹ̀ wálẹ̀ tá a máa ṣe foundation yẹn dáadáa ni ẹ mọ̀ pé nílùú tẹ́mi àti ìjọ wà yìí ẹni tó bá mọtí drive ẹ mọ̀ pé DUI ni ó máa gbà sọ́wọ́ ni tó ní kúrò ní rẹ́kọ̀dì ẹ̀ tó láyé tó bá ṣe ogbó nǹkan bẹ́ẹ̀ sọ pé if you want to drink àti wípé àwọn tó bá fún lancet náà máa ta ọtí kì í ṣe anybody tó máa ṣe nù yàrá ẹ̀ tó ti yẹ yín kan tí mo sọ pé owó tó máa fi máa gba lancet lọ ti gan is going to be kò ní sí fake. bàbá wa ṣe mọ̀ pé wọ́n ń ṣe àwọn Hollandia milk Milo Bonfita àwọn ọkùnrin pé wọ́n ń ṣe wọ́n nù yàrá ṣá. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ wọ́n ṣe pure water ní toilet. ibì kan ìjọba máa ti bẹ̀rẹ̀ ìyá mi. ok ẹ ṣeun gan adúpẹ́ sà. ẹ ṣeun. ẹ má yẹ ká pè mọ́ lẹ́yìn èèyàn kan tàbí gbé èèyàn má yẹ ká pè mọ́ nísìn ká wá ṣe ṣó tàbí ṣe bókan bí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ two everybody ń sọ bókan ṣe lè láti jẹ́ kí àwọn èèyàn kan bá wa sọ̀rọ̀ kíjọba lè bá wa gbọ́ àwọn ìyàwó àyí wọ́n lówó ọtí làwọn fi rán ọmọ àwọn ní school but ọtí yìí ó ń fa heart failure kidney failure fáwọn èèyàn kí ni kíjọba ṣe 1 minute sir. ẹ kú ètò mà. ẹ ṣeun. so lórí ọtí yẹn gbogbo wa náà la mọ̀ pé ní bó ṣe ayédèrú tí wọ́n ṣe ó kó bá làáfíà àwọn èèyàn ṣùgbọ́n ìtòrí ẹ̀ la ṣe ń bẹ ìjọba kíjọba kí wọ́n ṣe ìlú yẹn débi pé ní àwọn kan gbétò kalẹ̀ tó bá gbétò kalẹ̀ irú àwọn ìyá tó sọ pé ní àwọn máa sanwó school fees àwọn ọmọ àwọn á jẹun tíjọba bá gbétò kalẹ̀ tó tí free education bá wà táwọn ìjọba bá ń kíta fún education àwọn ọmọ ẹ mọ̀ irú àwọn ìyá yẹn náà nísìn ó possible kí wọ́n wá business míì ṣe kọ́rùn wọn free díẹ̀ bóyá láti lè máa mọ́wọ́ lẹ́nu fáwọn ọmọ but because gbogbo ẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà yẹn gbogbo ẹ̀ ti dàrú mọ́ra wọn kò tiẹ̀ yéèyàn kò yéèyàn kó ṣàjọ tuntun lọ níjọ́ náà yẹn bóyá kó ní kálukú tiẹ̀ máa lọ kátiẹ̀ lọ kó ní kálukú lọ wá tó fẹ́ ṣe sọ̀rọ̀ ààrẹ ẹ̀ náà gbogbo Nàìjíríà ò lè work Nàìjíríà yẹn ò lè ṣiṣẹ́ wàláì Nàìjíríà ò lè ṣiṣẹ́ kò bí ṣe dandan kò pọn dandan Nàìjíríà ò lè ṣiṣẹ́ àgbọn ń parọ́ tọ́ra wa jẹ́ ní àgbọn ń parọ́ tọ́ra wa wo ọlọ́wọ́ aṣáánú wa ọ̀rọ̀ ọ̀lú yẹn ti sùn yàn. ẹ ṣeun gan. yes ma ẹ máa bẹ́ tó bọ̀. à ń bàbọ̀ náà a ti kó lọ́dọ̀ tiwọn ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹranko àwọn ọmọ mẹ́ẹ̀ tó ní ká máa pa wá nílẹ̀ Yorùbá ogún ní ẹ gbà wá o àwọn ọmọ màálù àwọn ọmọ Sẹ̀nìgà àwọn wèrè wọ́n ní ká máa pa Yorùbá wọ́n ní ká ṣe Yorùbá mọ́lé o àwọn olórí ibú àwọn ẹni òfò àwọn ẹni ìyà ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu àwọn alágbàákò èèyàn o ojú wọn máa le kókókókó ní bí ojú máa lọ kúrò. wọ́n kò sùúrù kẹ́mú ọlẹ́rú. kó tó wá kù sùúrù ní sùúrù. ẹ̀kọ́ oníṣẹ̀ṣe lẹ́rú àwọn tó ń ṣèṣéde wọ́n ní ẹ kó wọn lẹ́rú wọ́n ní ẹ ṣe wọn mọ́ alágẹmọ ilẹ̀ Ìjẹ̀bú olóòlù wọ́n ní gbogbo oníṣẹ̀ṣe pátápátá kí ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe lákọ̀ọ́kọ́ ìṣẹ̀ṣe ohun tí a ṣẹ̀ṣe nígbà tí wọ́n ṣe tí a ṣẹ̀dá ṣe ìṣẹ̀dá wa ohun tí à ń ṣe ìṣẹ̀ṣe
ohun tí àwọn bàbá wa tí àṣẹ̀dá ṣẹ̀dá wọn sí ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ohun tí a ṣẹ̀ tá à ń ṣe àṣẹ̀dá ṣẹ̀ wá sáyé ó ṣẹ̀ wá sílẹ̀ Yorùbá nígbà táwọn bàbá yín bá màálù sùn nínú igbó àṣẹ̀dá nífẹ̀ẹ́ àwọn bàbá wa ó ṣẹ̀dá wọn sórí ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin nígbà tí àwọn bàbá ti yín tí wọ́n rìn kiri tọ́jú ya lárìn ká nọ́mádìkì ni wọ́n rìn kú wọ́n lè rìn láti Sókótó wọ Kàlábá tí Amẹ́ríkà bá ṣí ọ̀nà fún wọn wọ́n lè rìn láti inú gbó Amẹ́ríkà wọ́n rìn ká ní bí ẹni tó ń dùn gi bí ẹni pàwọ́ la ṣépè fáwọn tó bí yín bí ẹni pé Yorùbá ló sà sí àwọn tó bí yín bí ẹni pé Yorùbá ló kórí burúkú báwọn tó bí yín now àáfà ó wá sọ èdè Yorùbá lẹ́nu àwọn ọmọ Málì ọmọ Senegal àwọn ọmọ bọ́ nílùú wọn tó kọ́ ọ bá mi dárúkọ àwọn ìlú àwọn wèrè yìí ó ní Ànábì ti pàṣẹ fáwọn fún káwọn ṣe wà mọ́lé ńlẹ̀ Yorùbá ogun dé o ogun má jà ẹgbà wá ogun jà ogun jà ó ní Ànábì ṣáwà mọ́ Ànábì rí ni ṣáwà tó fámílì Ànábì ni ṣáàmà Ànábì rí ẹ parọ́ fún wa títí sí ẹni Ànábì òun lẹ́nu àwọn Odùduwà ó rìnrìn àrè láti Sáúdí wá sí Ilé Ifẹ̀ ní mo dẹ̀ ń bèrè lọ́wọ́ yín láti jọ yìí wípé ní gbogbo Ilé Ifẹ̀ pátápátá àárí ẹ̀dá kan tó ní jíìnì ẹ̀hùn ọmọ Sáúdí tó bá pẹ́ Sáúdí l'Odùduwà ti rìn wá ó yẹ ká ti rí nílẹ̀ Ilé Ifẹ̀ àwọn tí mú wọn máa ṣe sóró àwọn tó máa pupa àwọn tó máa ní irun àràbò kò sí nílé Ifẹ̀ wèrè yín ìjọba tí ń lọ sí Mẹ́kà tẹ tí ń ṣe fídíò tó kò nílé ẹ ti mú ẹ̀hún iPod ẹ ti mú sínú báàgì ẹ ń dé Káàbà báyìí ẹ bá wa lọ sílé Odùduwà ní Mẹ́kà ẹ lọ bá wa ṣe fídíò níbẹ̀ ẹ ti lọ sàárè Ànábì ẹ ti lọ ṣe fídíò ẹ ti lọ Káàbà Ajáradò àsùwájú òbó Ajára gbogbo ẹ lẹ ti lọ ṣe fídíò ẹ bá wa ṣe fídíò ilé Odùduwà ní Mẹ́kà a fẹ́ máa gbolé Odùduwà ní Mẹ́kà àwọn ọmọ Odùduwà Sáúdí rí ẹ wá wo wèrè yìí Tinubu àkọ́bí ọmọ olódòdó Nàìjíríà DSS ẹ bá wa gbé wèrè yìí kúrò nílẹ̀ ẹ wo bó ṣe rọjú etí ló dúró wọn bí etí ẹ̀wọ̀ ọ̀rọ̀ yìí ẹ bá wa gbé wèrè yìí kúrò nílẹ̀ ẹ bá wa ṣe bí Burkina Faso ẹ palẹ̀ mọ́ wọn ẹ kó wọn lọ sí gbòòsà bísà jẹ́ kó máa lọ jà ẹ bá wa lọ kọ́ lọ bá wa fèsì àwọn Boko Haram Nàìjíríà sójà Nàìjíríà àmì Nàìjíríà mílítírì wọ́n nídìí àti rìkútù àwọn èèyàn bí Burkina Faso ṣe ń ṣe ní Ibrahim Traoré Tinubu Ibrahim Traoré ògbọ́n tó yín owó àti lásìbọ̀nù yín lẹ́gbẹ́ ẹ bá wa káwọn wèrè yìí lọ Sambisa ẹ jẹ́ kán lọ jagun ẹ bá wa kọ́ wọn lọ Sambisa ẹ̀jẹ̀ wà lójú wọn mújẹmújẹ ní wọ́n wọ ọ̀jẹ́ láti máa gbá àárín ìlú àwọn wèrè yìí ò gbọ́dọ̀ máa gbá àárín èèyàn Ànábì ṣáwá bá Ànábì rí ni ọmọ èdè ìlú wò l'Ànábì ọmọ ìlú wò l'Ànábì kí ló kàn wá kà Ànábì lágbọ́lé ebo gbogbo rọ́ọ̀fù tẹ́ ẹ pa fún wa ó ti já àtàǹpàkò sí ni gà fi màdìkì musálẹ̀ kì má bọ́ta fún ẹ àtàǹpàkò sí ni gà fi màdìkì musálẹ̀ àwọn alálẹ̀ ló ń lu everybody wa lọ́wọ́lọ́wọ́ báyìí nígbàdàn Yorùbá jẹ́ bá kọ́ mi burúkú yín lọ síbi tẹ́tí ń bọ̀ ẹ̀yin wèrè ọmọ Sùdánù ẹ kó gbogbo wèrè orí yín iná tó wà lórí yín yẹn kó lọ sí Sùdánù ẹ jẹ́ ká gbọ́ ọ̀rẹ́nu wè ẹ wojú ojú wọn kí ló dé wọn máa ń le báyìí ẹ wojú ẹ̀ bó ṣe rí ojú máa ràn kókókókó báyìí ni àbáwọn bíbù yìí ń gbé ọjà ni èmi ò rí tó sọ̀rọ̀ nínú wọn rí tójú ẹ̀ jẹ́ ń tú ojú wọn máa lé kókó àti tó pretend gan tó máa lo tìláwà fún wa àbí kí ló máa ń pè é ojú wọn máa lé ní bí ojú ajó fúrọ̀ ojú wọn máa lé kókókókókó ní àwọn bíbù yìí máa gbé ọjà wẹ́rẹ́rẹ́ àwọn pípò yìí ń gbé ọ máa gbọ́jà Ọlọ́run ọ máa fà nǹkan
àwọn ilé no wọ́n máa mú something àwọn ọmọ science student làwọn ilé sọ́nà sọ́kẹ́ wẹ̀rẹ̀ nítorí láì ní kò lórí sọ́nà olóṣì. ẹ bá wọn jà ẹjà wọn lógun. jẹ́gbọ́. wọ́n kò zúrú kẹ́mú lẹ́rú. lórí ilẹ̀ bàbá wa. wọ́n zúrú kẹ́tìlẹ̀ mọ́ wọn wálé. ẹ ṣe dè mọ́ wọn. ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lọ ọjà. ẹ ti lẹ̀ mọ́ wọn jáde àgbọ̀ níta. ẹ ṣe dè mọ́ wọn. ẹ máa gbà mí lórí ilẹ̀ bàbá wa wá kùkúùkù wá kùkúrúùkù wá kùkúrúùkù kọ wá àkùkọ ni wá kùrúùkù wá kùrúùkù ẹsẹ̀ wọn mọ́lé ẹni wọn gbọ́dọ̀ lórí ilẹ̀ bàbá wa ó ní ṣan tó dáa jẹ ó ní jẹun tó DSS ẹbí wa tó bẹ̀rẹ̀ yìí kú ọlẹ kó tó tùlú wẹ kó tó fà tùlú wẹ everybody kó tó pa anybody o wẹ́rẹ́rẹ́ o ẹ̀yin tẹ́ sí ọgbà wèrè kalẹ̀ tẹ́ ẹ lọ pátí ní wíkẹ́ndì ẹ bẹ̀rù ọlọ́run ojoojúmọ́ ni máa ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú kọ́kọ́rọ́ ọgbà wèrè dání nípa àwọn pípù ló máa escape lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ẹ sí ọgbà wèrè kalẹ̀ mo ń sọ fún yín ẹ bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ fẹ́ lọ pátí ẹ tó kù sí wọn lọ́rùn torí náà ìdí ìbá ya wèrè kò ní. ó yẹ kí ni ẹ̀sẹ̀ sí lọ gbé wèrè ọlọ́run ògùn gbọ́ ẹ kà tó gbọ́ láti bẹ̀rẹ̀ mo wá fún yín láyè kẹkẹ gbọdẹlẹ. ẹ bá wọn jà ẹjà wọn lógun gúnlé. wọ́n kò zúrú kẹ́mú wọn lẹ́rú. wọ́n zúrú kẹ́tìlẹ̀ mọ́ wọn wálé. ẹ ṣe dè mọ́ wọn. ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lọ ọjà. ẹ ti lè mọ́ wọn jáde àgbọ̀ níta. ẹ ṣe dè mọ́ wọn. lórí rẹ̀ bàbá adá. àwa mùsùlùmí lálẹ́tọ̀ àti ṣe kékeré mọ́lẹ̀ kí n ṣe kékeré ní lẹ́tọ̀ àti ṣe wà mọ́lẹ̀. àti sàlẹ̀ yorùbá ńlẹ̀ yorùbá fàtúrú hù ó fẹ́ pàrọ̀ àwọn wèrè. wọ́n kí wọ́n tó lẹ́wọ̀ kúlù mọ́ sọ́ọ̀tìn. bí tẹ́ bá ti bá wọn sọ́ọ̀dẹ́lẹ̀ má kà ló lò ibi tẹ́ bá ti bá wọn kí ni kẹ́ ẹ ṣe fún wọn sọ́ọ̀dẹ́lẹ̀ má kà ló lò àfọ́ fàtúrú hù wọn kánà bí sọ nìyẹn ó ní ẹ pa wọn wọn bí ní ẹ pa wọn sọ́wọ́ wẹ́rẹ́. bí tẹ́ bá ti bá wọn ẹjọ kí ló ń tẹ láti hide má sọ síta ẹ bóyá ń sọwọ́ yẹn pé ẹ̀yin èèyàn mi tẹ́ bá mọ sign tó ń dìbò yẹn pé ẹ bá wa kọ sí comment section ẹ bá wa kọ sí comment section wẹ́rẹ́rẹ́ ẹ gbà wá o DSS Tinubu gbà wá o Gúndé wọ́n ní kó tilẹ̀kùn mọ́ mo nílé àwọn wèrèrè o etí ló dúró bí ṣọ́ọ̀ṣì òkú mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wípé tó yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ bá ṣe lórí ẹnìkan tẹ́ni ẹni ẹ yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀wọ̀n fún ọjọ́ yìí o ohun tẹ́ bá ṣe fún yàn tẹ́ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o. amọ̀dáre o. ẹ tó yẹ kí ààrẹ tiẹ̀ bẹ́ẹ̀ bá ààrẹ tiẹ̀ òun ààrẹ tiẹ̀. fún ààrẹ ti wà mọ́lẹ́ wọ́n ní kọ́ fún àwọn ní àṣà rẹ̀ yìí o wọ́n ní kọ́ fún ọmọ Yorùbá láwùsọ rẹ̀ ìsìmọ́lẹ̀ ẹgbà wá lórí ilẹ̀ wo Ògúndé o wèrèrè o Ògúndé ẹ jọ ń tọ́ra lórí show yìí ẹ bá wa like ètò yìí ẹ bá wa like ètò yìí fídíò tí mo fẹ́ play bí fídíò mẹ́jọ àbí mẹ́wàá ló wà lórí tí mo ti set kalẹ̀ báyìí tí mo fẹ́ play àwọn wèrè yìí wọ́n máa ja ogun ìdá aláìkí ẹ̀ ọ́ aláìkí ẹ̀ wọ́n fẹ́ ja ogun wọ́n fẹ́ fa wàhálà wọ́n fẹ́ fa fìtínà àgbákò ń gbénu wọn orí ibú ń bá wọn gbé tó bá yẹ pẹ̀lú tó ń wọ̀kì ni tó yẹ kéde sí wà níta àwọn kọ́dẹ̀ wà náà ṣe olówókìbù ẹ wò ẹ jẹ́ kí. ẹ bá wọn jà ẹ jà wọn lógun. ní sòwò kó tó jà wọn lógun.
tí ẹ bá kọ̀ tí èèyàn mọ kó sí òjì. ẹ jọ tó bá fẹ́ kí n play ms bàbá ó ti bá wa tún gbogbo ẹ̀ tó bá wa ṣe yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ bá wa tẹ thumbs up lórí ètò ẹ jẹ́ kó rìn ẹ bá wa share fídíò ẹ jẹ́ kí Tinubu rí this is serious tí ó nílò ilẹ̀ Yorùbá ẹ bá wa like ètò ẹ bá wa kọ comment yìí máa flow tó máa sọ̀rọ̀ rẹ flag gan wọ́n lérí flag ṣé ní ìwé àlòkù ìrẹ́nu tí wọ́n gbé dání yẹn àgbákòmọ̀dé lórí ilẹ̀ Yorùbá àgbákòmọ̀dé ẹ jẹ́ kó wà tẹ́lẹ̀ bàbá kọ́jọ fèsì ara wọn. wọ́n kò sùn kẹ́mú ọlẹ́rú lórí ilẹ̀ bàbá wa adájú. wọ́n sùn lóhùn kẹ́tìlẹ̀ mọ́ wọn amálé ẹ̀sìn dè mọ́ wọn. ẹni wọn kò lọ́jà lórí ilẹ̀ bàbá wa ẹ̀sìn dè mọ́ wọn. ẹ̀sìn dè mọ́ wọn. àgbákòmọ̀dé lálẹ́ tó àti kéfìrí mọ́lẹ̀ èyí kéfìrí ní olùdẹ́ tó àti sí ọmọ yìí. àgbákòmọ̀dé àwọn wèrè rẹ o. wọ́n kí wọ́n kú lẹ́hùn kúlù mọ̀rọ̀ sọ́ọ̀dìn. bí tọ́ba ti bá wọn ẹ̀ẹ́dẹ̀gbẹ̀dì wọn sílẹ̀. ẹ pa wọn. ànábì àwọn. gbàgbọ́ ní mo bá wọn sí ẹ̀ẹ́dẹ̀ wọn bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ wọn bẹ̀. bí aláya yìí Yorùbá we are ready for you guys ẹ ń ṣí èrè. mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni pé ohun tó yẹ kẹ́ ṣe tẹ̀ láti lórí ẹnìkan ẹni ẹ yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀ máa fún ọjọ́ yìí o ohun tẹ́ ẹ ṣe fún yàn tẹ́ ẹ ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o ẹ ń tẹ́ ẹ ààrẹ tiẹ̀ tẹ́ ẹ bá ààrẹ tiẹ̀ òun ààrẹ tiẹ̀ yorùbá ní àìtètè mólè olè mólókù abẹ́kọ́ olóhùn yín ẹjọ́ ẹ má bínú o Tani olè Tani olóko ẹ bá wa dáhùn o ta ló bá jẹ́jẹ́ wa ni a wà ní orí ilẹ̀ wa àwọn bàbá wa ń ṣe wọn ẹ wá gbé ẹ̀sìn Islam wá ẹ wá ní aláàyè náà ní Ọlọ́run Olódùmarè àwọn bàbá wa wá gbà yín tọwọ́ tẹsẹ̀ báyìí ẹ ti fẹ́ fi ẹ̀sìn Islam ẹ ti fẹ́ fi gba ilẹ̀ lọ́wọ́ wa ẹ wá ń pè wá ní olè ní orí ilẹ̀ wa ẹ ń pè wá ní kèfèrí ní orí ilẹ̀ wa ẹ pa wọn èèyàn mọ kó oṣù òjire ó ń bọ̀ àwọn lájẹ́dì ẹ rí nǹkan tí àwọn àáfàá yìí àwọn Fúlàní tí wọ́n sọ fún àwọn èèyàn nínú mọ́ṣáláṣí òun lẹ́ ń gbọ́ yìí o wípé kí wọ́n séde mọ́ wa kí wọ́n tì wá mọ́lé kí wọ́n máa pa wá níbikíbi tí wọ́n bá ti rí wa ẹ mọ̀ pé tí wọ́n bá séde mọ́ wa tí ebi bá pa àwọn ẹyin wọn ní àgbègbè láti ṣe mùsùlùmí tí ẹ bá kọ̀ tí ẹ ní ẹ ò ṣe fàtúlùmù torí nígbà tá à ń ka àwọn áyà yìí àwọn kan ní ìtukùtù ní àwọn ms bàbá ń tù ìtukùtù lólówó èkó ń tú tó bá ń tú ó máa ń fi yọ sí òun náà lẹ́yìn náà ń gbọ́ láti ẹnu àwọn àpá ìgbẹ́jẹ́ lẹ́gbẹ̀ẹ́ láti sọ ẹ̀sìn àwọn Fúlàní ni àwọn àpá àtẹ̀rí yìí Fúlàní ni wọ́n mi ò mọ nǹkan tí ìjọba ń ṣe torí ìjọba ló yẹ kó ti máa fi ìyà jẹ àwọn àpá yìí torí yẹ kí àwọn ìjọba ti máa kó àwọn àpá yìí kí wọ́n ti máa kó wọn sẹ́wọ̀n nǹkan tí wọ́n fẹ́ ṣe fún àwa ọmọ kóòtù òjire òun lẹ́ ń gbọ́ yẹn o tẹ́ ẹ bá kọ̀ tí ẹ ò tètè rí àtìsìn wọ́n á padà ṣe tí wọ́n bá ti rí pé àwọn ti pọ̀ jù ní lọ wọ́n ní àwọn mùsùlùmí àwọn ní àwọn lẹ́tọ̀ọ́ láti tì wọ́n mọ́lé láti ṣègbè wọn yín láti pa yín pé nǹkan tí Allah àwọn sọ nínú Kùránì yẹn Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè Ọlọ́run ló dá wa sí orí ilẹ̀ wa ló fún wa ní àṣà àti ìṣe wa ló ṣe wá ilẹ̀ lẹ́bọ ó fún wa ní èdè wa tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ kò ní bá wa sọ èdè Lárúbáwá èyàn ọ̀wọ̀ ẹ jẹ́ ká jí tẹ́ ẹ bá kọ̀ tí ẹ ò tètè jí kẹ́ ẹ tètè padà sí jí nǹkan tí wọ́n ń ṣe nílé yín kẹ́ ẹ dẹ̀ lé àwọn ará bí ìdánù kúrò lórí ilẹ̀ wa àwọn ọmọ tá a bá padà fi sílẹ̀ lọ́la wọ́n á padà gba ilẹ̀ lọ́wọ́ wọn wọ́n á padà kó wọn lẹ́rú
ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn jàǹdùkú ni ẹ̀sìn àwọn ajagunbalẹ̀ ni áyà tí àáfà yìí kà ó wà ní súrátù Tauba verse 5 ó ní nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn ẹ mú wọn ẹ ṣèdè mọ́ wọn kí ẹ sì bàdé wọn ní gbogbo ibùba tí wọ́n bá sì ronúpìwàdà tí wọ́n kírun tí wọ́n sì yan sàká ẹ yàgò fún wọn lójú ọ̀nà dájúdájú Allahu ní aláforíjì aláàánú jùlọ ìtumọ̀ ẹ̀ ní wípé wọ́n ṣe tán láti máa ṣègbè mọ́ wa tí wọ́n máa pa wá tí wọ́n máa tì wá mọ́lé tàbí máa di mùsùlùmí ni mo fi sọ fún pé tẹ́ ẹ bá fẹ́ dìbò yan olórí ẹrù dáadáa a ní láti máa ṣe ancestral DNA fún àwọn tá a bá fẹ́ yàn ká máa rí wípé àti àwọn bàbá ńlá wọn ọmọ kóòtù òjìire ni wọ́n tá a bá lọ mùsùlùmí tó lọ jẹ́ Fúlàní gbogbo àwa ọmọ Yorùbá ló máa kú sẹ́wọ̀n wọ́n máa ṣègbè mọ́ wa títí tẹ́ ẹ fi máa di mùsùlùmí gbogbo nǹkan tó máa ṣe ló wà nínú ìwé wọn òun là ń kà fún yín pé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè ẹ jí ẹ má sùn ẹ padà lọ sí ilé nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín kẹ́ ló máa bá wọn ṣe Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró ó dìgbà. Bàbá sálàlá ẹjọ́ tí sálàlá wà lé ìwà sálàmù yẹn kó máa flow sálàlá wà lé ìwà sálàmù ms bàbá yẹn ẹjẹ́ kó máa flow kí máa rí sálàlá lé ìwà sálàmù ms bàbá sálàlá lé ìwà sálàmù ms bàbá sálàlá lé ìwà sálàmù kíkẹ́ àtọ́là Elédùmarè àwọn irúnmọlẹ̀ kó máa bá ms bàbá. Ṣé nígbà tí mo jáde ń gba ẹ̀ tí mo sọ pé àwọn pípù yìí wọ́n fẹ́ pa wá ni many people ló ń bú mi ìwọ náà kà fúnra rẹ̀ jẹ́ kí n bẹ́ẹ̀ gbé wá ẹ̀dá bá wà lórí TikTok tó bá fẹ́ wo fídíò yìí ẹ bá bọ̀ lórí YouTube wa Yorùbá wù yóò kọ́ta fi ń gbọ́ wa lórí kinní náà ni Yorùbá wù yìí tẹ́ fi ń wò mí lórí TikTok yìí ẹ lọ sórí YouTube ẹ tẹ Yorùbá wù yìí ó ní ẹni tó bá fẹ́ ta fúnra rẹ̀ òṣì lọ́nà kan fi òṣì láàmù kan fi pa wá nílẹ̀ Yorùbá wọ́n ní kẹ́ ṣe wọn mọ́lé ẹ pa wọ́n ẹ jẹ́ ká wo ìséde tán ní kí wọ́n ṣe wọn mọ́lé àgbẹ̀ mélòó ló lè lọ sí oko mọ́ ṣé wọ́n ti ṣe wa mọ́lé tàbí wọ́n ti ṣe wa mọ́lé ṣé ebi ti ń palẹ̀ Yorùbá àbẹ́bí ò ti máa palẹ̀ Yorùbá wọ́n ní ẹ ṣe wọn mọ́lé wọ́n wá ní ẹ bá dè wọ́n ní bùbá àwọn boko tí wọ́n lọ ń gbèyàn ìsìnà kí wọ́n bá dèyàn lójú títì kí wọ́n gbèyàn wọ́n bá dè wọ́n ní bùbá tàbí kí wọ́n bá síbì kan káwọn ọmọ wà ní class kan yalù wọ́n kọ́ lọ kó wọn àbí kí wọ́n lọ kó wọn nínú ilé àlòkù ránù tí ní kí wọ́n kó anybody wọ́n ní ẹ fìyà jẹ wọ́n ẹ pa wọ́n títí tẹ́ máa fi juwọ́ sẹ́lẹ̀ fún Allah wọ́n ní ìtẹ́ bá fẹ́ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ kẹ́ ẹ gba ránsọ́ọ̀mù lọ́wọ́ ẹ̀ ìfẹ́ pé kẹ́ ẹ gbowó òtọ̀ràn jísíà náà pè nínú Kùránì wọ́n ní ẹ gba jísíà lọ́wọ́ ẹ̀ ṣé àwọn agbésùmọ̀mí ń gba jísíà àbí wọn ò gba jísíà a sọ fún yín wípé àwọn pípù wọ́n múra ogun kalẹ̀ wọ́n fẹ́ bá Yorùbá jagun wọ́n fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ wa àwọn wèrè wọ́n. Now, let's play this. Afa akọni. Ni musulmi mai wa'azin musulunci da ce muslim ne na jama'a ala na haɗa shi da shi faɗa
amma wani zai ce ai to da baka mabiya ne ai akwai kuwa ba sa sallah ba sa ne wani su to mu muna sallah muna azumi. Nǹkan tí ọ̀gbẹ́ni yìí ń sọ mo fẹ́ gbé wá fún yín o. Kí n bá yín kí n bá kí n dẹ̀ ká jáde fún yín ọ̀kínkín. Ó ní Nigeria belongs to ẹ jẹ́ kí n gbé wá fún yín kẹ́kẹ́ fojú ara yín kà ní. Torí wọ́n ní àgbọ̀n ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kún àgbọ̀n. Afẹ́fẹ́ báyìí òun ló máa ń gbé lọ. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n o afẹ́fẹ́ ló máa gbé lọ. Ẹ jẹ́ kí n bá yín gbé wá. Only Nigeria is a Muslim country, and if you don't want to accept a Muslim ticket, you should leave Nigeria because Nigeria belongs to us. Ogun ti dé. Ogun ti dé. Níjọ́ kìíní àná tá à ń sọ fún gbogbo wa pé ọmọ Yorùbá àwọn wèrè yìí fẹ́ kó wa lẹ́rú ni ẹjẹ́ adájú wọ́n la fẹ́ dógunlẹ̀. Wọ́n la fẹ́ dógunlẹ̀ bó ń gbébọ̀ fún yín o. Mo tọ́ láti download ẹ̀ ní o. Eléyìí ló ń circulate láti ìjẹta tí mo ní mo fẹ́ wá gbé wá fún yín ṣùgbọ́n mo busy. Kó tó di pé àáfàá eléyìí kálá wọlé náà tí wọ́n á sọ tiẹ̀ wèrèrè o. Ó ti get started báyìí. Ẹ jẹ́ kí n bá ó ní. Nigeria is a Muslim country, and if you don't want to accept a Muslim ticket, you should leave Nigeria because it belongs to us. Sheikh Yahya Jingbi ó tún sọ to the extent wípé àwọn Christians they are infidels, that they should gbogbo ẹgbẹ́ àti jẹ́ mùsùlùmí kí wọ́n put wọn in one side where they belong to. Let them know wípé àwọn làwọn ní Nàìjíríà. Ogun dé o. Ogun dé o. Àwọn wèrèrè o. Àwọn kan dẹ̀ tí ń bọ́ta wọ́n ti ń support ẹ̀. Bẹ́ẹ̀ tó wá fọ́nì sí mi àbí kí tó surprise mi ni wípé máàyí people have been against him láti ìjẹta tó ti sọ̀rọ̀ yìí. Bet àwọn wèrè tó ti pariwo ànábì ní ẹ̀pá ànábì ní ẹ̀pá ànábì ní ẹ̀pá nílẹ̀ Yorùbá nobody is speaking on behalf of our Yorùbá. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ èmi àti yín, does that mean wípé ilẹ̀ Yorùbá wọ́n ti fi yáwó lọ́wọ́ àwọn Muslim? So mean pé wọ́n ti fi ilẹ̀ Yorùbá yá owó ní ọwọ́ àwọn Muslim. Ẹgbọ́n tí pásítọ̀ yìí sọ kátó no ọkọ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ play lè fún tó play pastor yìí. Let Tinubu recite Surah to Fatiha correctly. I will vote for him. Wọ́n ní kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó bá pẹ́ mùsùlùmí ni wọ́n láti nọ́ọ̀tì. Wọ́n ní kí wọ́n ka Surah to Fatiha correctly. Àwọn á dìbò fún wọn. Tinubu bó tiẹ̀ dìbò. Ó ti wọlé Jàgàbá 2027 ní bàbá ẹ kàn ra bọ́ lára àwọn àfáà tẹ̀bí ń pa lórí íńtánẹ́ẹ̀tì yẹn ẹni kọ́kọ́ yín Fatiha ìgbà mẹ́rin ni ẹ máa fi kọ́ Fatiha láàrin 2-3 days ẹ̀dẹ̀ wá nǹkan bàbá wa àwọn ó ti yé yín ẹ̀la ìsọ̀yè tó gbóná ìgbà mélòó tẹ bá fi ka Fatiha ńlẹ̀lẹ̀ ń bẹ̀ yẹn tẹ bá win ní gbogbo Nàìjíríà election. Ẹ wá lẹ̀ ń ṣépè fún àwọn ìjọba Nàìjíríà ẹ lépè òmù wọn as how kí ló fẹ́ mú èpè mú ìjọba Nàìjíríà despite bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé tó complain náà bí wọ́n ṣe ń fìyà jẹ àwọn èèyàn tó complain bí wọ́n ti jẹ́ Muslim ó rẹ̀ pé tọ́rọ̀ fẹ́ dé yìí nísìn ẹni